mo rò pé iná gbọ́n kan tí àfa yìí sọ. Àfa Labib Lágbàjì òun lòún bá wí, àwọn lòún sọ fún pé àfa náà là á pè wọ́n, kódà àwọn máa ń wí láwà ní lábà nítorí ọ̀rọ̀ olóyè Sunday Igboho tí wọ́n sọ. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Tí àfa tá à ní mọ̀ kíra wa mọ́ pé àfa wà ní Lágbàjá níwọ̀n bá a gbà tó jẹ́ pé Ọlọ́run wí ànábì wí ló ń sọ. Àfa tó bá ti japa kó náà gbà yẹn tí ó sọ ń tọ́lọ́run wí mọ́, tí ó sọ ń tànábì wí mọ́, tẹ́pẹ́ ìfẹ́nu ara rẹ̀ ló ń ṣe á kú lẹ́yìn rẹ̀ àní pé irú àfa bẹ́ẹ̀ làáfà wà. Abẹ́lọ́wọ́n bá aláàkọ́mọ́ sí wa lọ́nà àwọn tó ti ṣìnà Ọlọ́run dá wọn padà sójú ọ̀nà. La hawla wala quwwata illa billah. Tàbá ń rọmọ kan tí ò lẹ́kọ̀ọ́, bóyá wọn kọ́ láti ilé wọn àbí wọn kọ́ òun gangan ní ògbà tó wá fẹ́ máa fi àwọn afáwa ta yín bóyá nítorí kan lè bá dá mọ́ àbí nítorí I don't know nítorí rọmọ kìíní yẹn àwa gbé jáde tàbí tábà ti rí ní tó jọ má bó sí báyìí àwa àní gbà láìláì àgbà bó sí jáde ni. Òun ló jẹ́ kí n fẹ́ gbé fídíò ọmọ ìwà ọ̀rọ̀ tọ́lọ́rọ̀ tí mo fẹ́ sọ lé ní tẹ́lẹ̀ àwọn ms bàbá mo fẹ́ dí pẹ̀lú lé ní tẹ́lẹ̀ bọ̀ bísímìlà ẹ̀já jọ wo fídíò àfáà. Naam, bismillahir rahmanir rahim. Ní àìpẹ́ yìí nílùú Venezuela, earthquake ṣẹlẹ̀, zilzal. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó wá ṣàfẹ́kù ẹ̀mí wọn tí wọ́n pọ̀ gan-an, àwọn èèyàn kú lọ tààrà. According to the latest statistics tí mo kà, about 1,000 plus èèyàn ló ti kú. Ọlọ́run má jàre láburú, àwọn tó ṣẹlẹ̀ sí náà kọ́ ló ń bá wà pẹ̀lú wọn. Ìmọ̀ ń bẹ̀ òun náà ni rìpọ́ọ̀tì kan tí mo rí lórí news contingent punch wípé earthquake yìí ṣẹlẹ̀ nílùú yìí. Àwa rí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ hours wọ́n padà wá wú ìyá kan jáde àtọmọ rẹ̀. Ìmọ̀ bẹ̀ wá ni wípé ìyá yẹn àtọmọ yẹn wọ́n ń bẹ láyé. Lẹ́yìn ìgbà táwọn ìmọ̀ye àwọn èèyàn tó sọ ọgbọ́n ti kú lọ. Ẹlẹ́kejì ń bẹ̀ wọ́n wá ní pé àwọn dókítà tí wọ́n ń ṣèwòsàn wá ń fi yé àwọn news people wípé kò sí injury kankan tó ń bẹ lára ọmọ òun, kódà ìyá ló fara gbọgbẹ́ wípé báwọn ṣe rí o, ìyá yẹn ló dáàbò bo ọmọ òun. Kí ni mo fẹ́ lò náà rọ̀ yìí? Òun náà ni pé àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nílùú wa Nàìjíríà nípa terrorism ní security, à ń gbọ́ lẹ́nu àwọn àfáà kan, àfáà náà la pè wọ́n, kódà máa wé láwọn ní sórí ńláńlá gbìngbì tí wọ́n ń sọ wípé káwọn èèyàn padà sídìí ogun kọ́ lọ ṣògùn. Ogun ní ó ṣàmàlù àràmù, ogun ní nígbà kankan. Subhanallah. Inú Islam náà tó já sí pé ìgbẹ̀rẹ̀ tó bá pàdé rẹ̀ láwọn tẹ́rìsì bá yìnbọn sí ọ kọ̀ kú dànù, wọ́n bá fún nǹkan lóògùn àbúrò ṣe wáyé wọ́n gbá òun ṣògùn. Allahu Akbar. Àsìkò tá ń gbé jẹ́ àsìkò tí ó fọ́nì púpọ̀. Kí nìdí? Òun ni pé wọ́lá Islam àwọn nǹkan ẹ̀ṣọ́ tó pọ̀ gẹ́rẹ̀ láwọn àdúrà. Ṣé ìkan bẹ tó lágbára? Ká má tiẹ̀ mọ sọ̀rọ̀ jù. Ṣé ogun kan bẹ tó lágbára tó Ayatul Kursi? Àǹbìlà àdúrà pọ̀. Kí ló ṣe bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis sama' huwa as-sami'ul 'alim. Kí ló ṣe a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq? Àìmọye àdúrà tó pọ̀ gan nínú àdúrà Nábì ní àtàwọn àfáà dáadáa. Wípé ìdí ogun lẹ́wà ń darí yẹn lọ. Subhanallah. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam in sọ fún Ibn Abbas radiyallahu anhuma, in sọ fún wípé ó dàbí gbogbo ayé bá kójọ pé àwọn fẹ́ ní ẹ́ lára, àwọn ò ní ọ lára. Bọ́lọ́run bá ò bá gbà wọ́n láàyè kí wọ́n ní ọ lára, ìnílára kan ò ní bá ọ. Tí gbogbo ayé bá sì kójọ ala an yanfa'uka bi shay'in, bí láti ṣe láǹfààní kan pé wọ́n láfẹ́ ṣe láǹfààní, wọ́n láfẹ́ sọ̀dìyàn lábàáyì, wọ́n lè ṣe láǹfààní kankan àfi tọ́lọ́run bá kọ kalẹ̀. Àdánwò kan kullan yusibana illa ma kataba Allahu alayna. Mo rò pé iná gbọ́n kan tí àfa yìí sọ. Àfa Labib Lágbàjì òun lòún bá wí, àwọn lòún sọ fún pé àfa náà là á pè wọ́n, kódà àwọn máa ń wí láwà ní lábà nítorí ọ̀rọ̀ olóyè Sunday Igboho
tí wọ́n sọ recently ẹ̀yin ọmọ yẹn ẹ̀ lẹ́kọ̀ọ́ rárá àṣekẹ́ ó dùn lẹ́nu ẹ̀ ìwọ tí ẹ lè rántí àyà Kùránì tó sọ pé kú láyò sí ìbànú ìlànà àkàtàbọ̀ lọ́wọ́ lánàá ìwọ lè rántí jọkiri tẹ wá mú gbogbo àwọn afá alùsùn náà tẹ mú wọn lọ́tà ṣebí mẹ́sẹ̀gì táwọn alùsùn náà pàṣẹ sáwọn èèyàn òun náà lọ́rọ̀ ọ̀rọ̀ tawhid ó gbòdì lára tiyín kọ̀rọ̀ yín ò dáa gbangba nìkan lẹ́ ń fi hàn àwọn èèyàn Kùránì ní yastafuna minan nas wala yastafuna minallah tó bá ṣe nǹkan kan tó ń sá fáwọn èèyàn pé káwọn èèyàn má rí ẹ sọ́lọ́ náà ò rí ẹ tabara àfa súnà kan kí ló àfa wa kan àfa Saheed Shittu kí ló dé tó tẹ́ mú wọn lọ́tà ṣe bọ́rọ̀ tawhid náà bá gbóyin sọ kí ló tẹ́ dọ̀tá wọn ṣáfà Saheed Shittu ó gbàyàwó tí ó gbàyàwó tí ẹjọ́ dájọ́ kókó wẹ̀ fún ẹ ṣe bọ́rọ̀ tawhid ló ń bá yín sọ àwọn èèyàn kan ti sọ èmi náà lẹ́nu wọ́n ní àfa Saheed Shittu ló ránṣẹ́ wọn ló jẹ́ kí n sinmi láti mọ mẹ́ńṣà fún àyẹn nígbà kan bọ́n wọ́n á rí pé ṣé ẹ fẹ́ fi orí burúkú tí yín gba òdodo lẹ́nu tèmi irọ́ òdodo làwọn mọ̀ sọ àfa Saheed Shittu ọ̀rọ̀ tawhid ló ń bá yín sọ gbogbo wa iná ọ̀rọ̀ tawhid là ń bá yín sọ orí burúkú wọ tó ń sọ̀rọ̀ yìí nígbà tí Jaqmal jáde tí Jaqmal sọ pé òun fara ti àwọn àjẹ́ wá sí wo lórí ṣe fún àfa ayé kábàáyé tán pè ní gúnmi lójú àbíkí lórúkọ ẹ tán ní professor ní associate professor àbí nǹkan bí doctor náà tiẹ̀ pé ní à ń bá ní RMQK wá sí wo lórí ṣe fún Hakeem mọ́fà ló tí ó lóun mọ wẹ ọ̀sẹ̀ ó jáde kó sọ̀rọ̀ ẹ ṣàmọ̀ wá ọgbọ́n gbogbo wàhálà tó ti lọlẹ̀ táwọn èèyàn ti kó lórí ẹ̀ tá a sọ kankan lórí ẹ̀ mọ̀ ẹ̀yin ó mọ wọ́nà láti wú jáde tá a fà yẹn bá wá rí ń sìn yìí tàbọ̀ máa fà yẹn kan rí tó fún ẹ lésì tó lọ tabá àwọn tí wọ́n náà pé láfa torí gímú jìnnà sórí ìwà tiwọn tọmọ tí wọn kan náà bá rí ẹni wọn bu yín ẹni wọn ń ṣe kìnnìkan kí ló tẹ̀ fi rí báyìí ẹ mọ̀ dá wa lálẹ́ ẹ mọ̀ dá wa lálẹ́ ẹ mọ̀ dá wa lálẹ́ kí ló tẹ̀ rí bẹ́ẹ̀ ṣe rí wáyé tẹ̀ fi rí báyìí àṣewọ ìwọ mọ tawhid lẹ mú gbogbo àwọn afáàlù sunna tó ń pariwo tawhid lẹ mọ ṣe bí mufti onífọ́tòṣùtù yín mufti ńlá yín tẹ jẹ ṣe bóun náà ó sọ pé kò sí ti ń jẹ tawhid báwọn òde ń kọ yẹn ní mọ́ríkà sí lọ́dọ̀ yìí àbí kò sọ bẹ́ẹ̀ ni so jáde so sọ̀rọ̀ ń pa ẹ̀ torí pé ó ti rí avenue kan ò fẹ́ ta sáfà yẹn alábòsí ni ẹ òun ṣèyàn rí ẹ̀kọ́ ṣé kò sí kílẹ̀ nǹkan lè kéwìn yẹn náà ṣé kò sẹ́kọ̀ọ́ kankan lára yín ni kò sí ẹ̀kọ́ kankan lára yín ẹ ní àdáàbò kankan tẹ̀lé fún wọn báwọn àgbàlagbà sọ̀rọ̀ ẹ mọ́ bá ṣe ń bá àgbàlagbà lò gbọ́n tó sọ wà bùsí tó ń ṣe àìmọye àwọn èèyàn lọ́dọ̀ yín kan sórí burúkú yẹn káàkiri àìmọye ọmọlékéwì yín tán bá ní RMQK ṣebí kan ní babaláwo kan tí mo gbé wá lọ́jọ́ sí tó sọ pé tọ́ba ní káwọn káyẹ ọmọ kinní kan táwọn jọ ń ṣe ọdún Ifá láti jẹrin táwọn ti jọ wà ń bí tọ́ba ní kó ń kọ́ ọmọ ìfẹ́ dárúkọ lékéwì yín ni tọ́ba ní káwọn káyẹ ọmọ mọ́ríkà sí kìntẹ̀ sọ gan tó táwọn jọ wà ń bí láti jẹrin wọ́n lé 5 kí ó jáde ó sọ nǹkan kan sí gbà yẹn gbogbo àwọn bàbá tó ń pariwo tawhid àwọn Dr. Sharof àwọn àfàwà Sheikh Komarudin Yunus Akorede tán pa Sheikh Imran Abdul Majid Ọmọẹlẹ́yà tán pariwo tawhid bàbá mufti wà ń bẹ̀ yẹn tán pariwo káàkiri látijọ́ ọ̀rọ̀ táàfà ti wá sọ táàfà ti túbá lórí ẹ̀ pé àwọn òṣògùn mọ́ nígbà táwọn ń pariwo ogun gan àwọn òkè sóògùn nígbà táwọn ń pariwo pé káwọn yẹn máa sóògùn àwọn òkè sóògùn bọ́n torí pé inú máa ń bí àwọn sáwọn alùsùn náà gbà yẹn kọ́rọ̀ tó yá wọn ìwọ wa bọ́ta ò fẹ́ káwọn lábùkù ẹranko ní ẹ ẹranko játijàti òun ní ẹ kí ló dé bí àwọn wàhálà tó ti lọlẹ̀ ní Islam tẹ́nìkan kan ò fẹ́ dínkù kankan dídé bẹ́ẹ̀ ṣe máa bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn tó máa fáyín náà bá rí ní tó máa fún ẹ lésì tó náà ta sáfà tiẹ̀ yóò di pé ó ń ṣe kí ní ká àwọn náà wájà ẹranko ní ìwọ yìí nígbà tí yọ̀rọ̀ kí ni aṣọ síbi ẹ̀rín yín kàn máa ń pààyàn ni nígbà tí wọ́n sọ̀rọ̀ pé wọ́n fa káchífù dùn bàbá lọ́rùn wọ́n ṣe kinní kan ibo ni wọ́n fi tàwíìdì sígbà yẹn ìwọ ṣe pé wọ́n ṣàkíyèsí pé irọ́ o ẹja bẹ̀rù ọlọ́run lè jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí yàn ṣé gbogbo yín ń pariwo àdó káàkiri wọ́n fàdó sí bàbá yín lápò wọ́n ṣe kinní kan wọ́n fẹ́ pa bàbá yín ó ti gbàgbé tàwíìdì ńgbà náà ẹranko ni ẹ ẹranko játijàti o ò dẹ̀ lẹ́kọ̀ọ́ wà láìtàláì ayé yín ti ta ẹ jẹ́ lọ túbá pẹ̀lú abóṣù fún tẹ́ǹsì. jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.